ọjọ́ kẹfà nínú oṣù kejì tí ṣe ọjọ́ ìṣẹ́gun lónìí. Ọlọ́run ire gbogbo ló wà wá sí ọ̀dẹ̀ nìkan ọ̀kan wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yẹn láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn ló ti jáde báyìí látẹnu ìránṣẹ́ Ọlọ́run sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn tí wọ́n ń bẹ nínú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún tó fi ìpínlẹ̀ Enugu ṣe ibùgbé, ìránṣẹ́ Ọlọ́run Reverend Father Ejike Mbaka ìlú ló ti sọ ìrora, ìyà, ìṣẹ́ ohun wàhálà tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́wọ́ báyìí látàrí ọ̀wọ́n gógó oúnjẹ, ọ̀wọ́n gógó ohun èlò ilé eléyìí tó nira láti kọlù lọ́jà báyìí. Ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún Reverend Father Mbaka èyí tó sọ̀rọ̀ náà níbi ọ̀rọ̀ rẹ̀ àti wàásù tó ṣe ní ọjọ́ àìkú Sunday tó kọjá ló ti ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó dákun dábọ̀ kó rántí àwọn ìlérí àdéhùn èyí tó ṣe lásìkò ìpolongo ìbò lọ́dún tó kọjá. Bẹ́ẹ̀ bá sì gbàgbé bí ọ̀rọ̀ ṣe rí lọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run Mbaka, òun náà ló ṣe rí o lọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run E.A. Adébóyè pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá òun náà sọ lọ́jọ́ àìkú Sunday tó kọjá o lásìkò eléyìí tí wọ́n ṣe wàásù òun ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fi ń bọ́ àwọn ọmọlẹ́yìn wọn nílé ìjọsìn wọn. Bàbá ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún Adébóyè òun náà ké lálálá o pẹ̀lú tọ̀tọ̀tọ̀ ariwo ohùn sókè wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ̀ yìí ló ń bẹ nínú ìnira àìríjẹ àìrímu látàrí ọ̀wọ́n gógó oúnjẹ o. Ní báyìí Mbaka náà ló sọ tirẹ̀ jáde o, èyí tí ìròyìn gbé jáde lónìí. Níbẹ̀ làwọn ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún lọ́ ti wá rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtòun àti ètò ìṣèjọba rẹ̀ láti bojú wẹ̀yìn kí wọ́n wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n sì gbọ́ ohùn ẹ̀bẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìnira, ìrora eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló sọ ọ̀rọ̀ àti wàhálà eléyìí tó kojú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ o. Lára àwọn ohun eléyìí tí àwọn ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún tí wọ́n mẹ́nubà òun náà ni wípé ohun gbogbo fararọ̀ láti ìgbà yìí tí wọ́n ti kéde yíyọ ẹ̀kún owó orí epo bẹtiróòlù léyìí tí ààrẹ Tinubu tí ó kéde yíyọ rẹ̀ ní ọdún tó kọjá nínú oṣù karùn-ún lọ́jọ́ tí wọ́n gbé ìdá agbára fún gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ti ṣe ọjọ́ 29 nínú oṣù karùn-ún ọdún tó kọjá o. Mbaka àti Adébóyè àti àwọn èèyàn yòókù ni wọ́n wá bẹ ààrẹ Bọ́lá Tinubu wípé gbogbo ìgbésẹ̀ eléyìí tí ó bá gbé o láti rí pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó padà bọ̀ sípò, ètò ààbò ó fẹsẹ̀ múlẹ̀, kí wọ́n sì pèsè iṣẹ́ dáadáa fún àwọn ọ̀dọ́ wípé kí wọ́n gbé ní kíákíá o nítorí kánmánkóbò bí ọwọ́ kò ṣe gbọdọ̀ pẹ́ ní sàkéèké ní ọ̀rọ̀ ọ̀hún ló gbọdọ̀ jẹ́, gẹ́gẹ́ bí ìròyìn náà bó ti jáde sí etí gbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n kan rèé eléyìí tó ti wo ojúwòye rẹ̀ sí bí nǹkan ti ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ọ̀jọ̀gbọ́n ọ̀hún Táíwò Òbíndò eléyìí tó jẹ́ ọ̀jọ̀gbọ́n àti onímọ̀ ìjìnlẹ̀ nínú àwọn tí wọ́n ṣe àyẹ̀wò ọ̀rọ̀ ọpọlọ tí wọ́n sì mọ ètò ìlera ẹ̀dá o, òun ló ti sọ di mímọ̀ wípé pẹ̀lú bí oúnjẹ tí wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìyàn tó ń jà lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí, ó ní àfàìmọ̀ ní àwọn tí ó máa ní àrùn ọpọlọ ni wọn ò ní máa pọ̀ sí tí wọn ò ní máa lékè ńkà sí o láwùjọ, nítorí wípé bí èèyàn bá wà nínú ìṣòro ìlàhílo àìríjẹ àìrímu tí ohun gbogbo tó sì di ọ̀wọ́n gógó tí ò sówó tí èèyàn yóò fi rà o,
ó ní ìrònú irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí èsì rẹ̀ ni wípé ó máa ń padà sí èsì àrùn ọpọlọ ni o. Ọ̀jọ̀gbọ́n ọ̀hún onímọ̀ ìjìnlẹ̀ nínú ètò ìlera àti àyẹ̀wò ọpọlọ Táíwò Òbíndò èyí tó sọ̀rọ̀ náà lásìkò tí àwọn akọ̀ròyìn tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pẹ̀lú ojú ìwòye sí bí oúnjẹ ti wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà. Òun ló sọ ọ̀rọ̀ ń bọ́ sóde o. Ó wá ní àìláṣọ lọ́rùn pàkà ó tún àpérò ọmọrí wò. Ó ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ó ní kì í ṣe ohun tí ènìyàn kan ò yóò dáadáa àyàdé bí kò ṣe wípé ìfọwọ́sowọ́pọ̀ ni o. Ó ní òun yóò rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gbogbo àwọn gómìnà tó fi mọ́ àwọn alákòóso àti àwọn aṣòfin láti jókòó yí tábìlì pò kí wọ́n mọ ohun tó tọ́ àti ohun tó yẹ ìgbésẹ̀ tí wọ́n yóò gbé o lórí ọ̀nà àbáyọ sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí eléyìí tó dorí kodò. Ó ní kí wọ́n tètè wá wọ̀rọ̀ kò fi ṣàdá o lórí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí bí bẹ́ẹ̀ kọ́. Ọ̀jọ̀gbọ́n Táíwò Òbíndò ní àwọn tí ó máa ní ìpèníjà àwọn ọpọlọ wọn yóò máa pọ̀ sí láwùjọ ni o láì ṣe wípé ogun ìdílé tàbí ogun ayé ń ṣe ènìyàn. Ó ní bí kò ṣe àìríjà ìrímu àti ìrònú àbádì tó ń ti ìrònú àròjù ló máa ń já sí èsì àwọn ọpọlọ o lórí àìríjẹ èyí tó ń kojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bákan náà wọ́n rọ ìjọba àpapọ̀ láti gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó sí àwọn ilé ìwòsàn ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ kí wọ́n sì rí dájú wípé wọ́n ṣe ẹ̀tọ́ bó ti tọ́ àti bó ti yẹ fún gbogbo àwọn elétò ìlera jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì fún wọn ní àwọn ohun èlò irinṣẹ́ ti ìgbàlódé èyí tí wọn yóò máa fi tọ́jú àwọn ènìyàn pàápàá jù àwọn tí wọ́n bá ní ìpèníjà ọpọlọ kí ìjọba àpapọ̀ sì rí dájú wípé wọ́n gbájúmọ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó lè mú ìdẹ̀rùn ìdùnnú àti ẹ̀rín ọjọ́ alẹ́ bá gbogbo mùtúmùwà ní orílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní ó kéré tán àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 11 ni wọ́n ti rọ́wọ́ tó báyìí látàrí àwọn ìkọlù èyí tó wáyé lemọ́lemọ́ o nílùú Abẹ́òkúta àti agbègbè rẹ̀. Ní láàrin ìkọlù ọ̀hún èyí tó jẹ́ ti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n ní ó kéré tán ènìyàn 4 èyí ló ti bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ èyí tó fà á kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kí wọ́n tẹsẹ̀ bọ ṣòkòtò ìyá ìjà pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà láti lè máa fi ọwọ́ kélé òfin kí wọ́n fi máa gbé wọn o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde fún àwọn akọ̀ròyìn ló sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọn ò sùn wọn ò sì wò ó ní gbogbo ìgbìyànjú ìlàkùkù wọn lórí wípé bí àlàáfíà yóò ṣèjọba o ní ìpínlẹ̀ Ògùn. Ó ní ènìyàn kan eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tí wọ́n ṣekú pa o ní agbègbè Akeolúgbadé. Ó ní bákan náà ni wọ́n tún ṣekú pa ènìyàn kan o ní agbègbè Láfẹnwá ní ìpínlẹ̀ Ògùn èyí ń ṣeun ẹlẹ́wọ̀dé o èyí tí wọ́n ní wọ́n ṣekú pa o ní agbègbè Àdéhùn Láfẹnwá nílùú Abẹ́òkúta. Ó ní bákan náà àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún ṣekú para wọn lórí ìjà èmi làgbà ìwọ làgbà eléyìí tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún tí wọ́n fi ń wọn ara wọn èyí tó fà á kí ènìyàn 4 kó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ nínú ọdún tá a wà yìí tó sì jẹ́ wípé ní báyìí wọ́n ní àwọn 11 ni wọ́n ti rọ́wọ́ tó. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n fi orúkọ àwọn 11 ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn gẹ́gẹ́ bí wọ́n ti sọ o. Wọ́n ní ìwádìí ó sì ń lọ lọ́wọ́ báyìí. Wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn àwọn ènìyàn ọ̀hún tí wọ́n mú o ni wọn yóò taari wọn lọ sílé ẹjọ́ fún ìwádìí àti kí ẹjọ́ kó ṣe bó ti tọ́ àti bó ti yẹ lórí àwọn ìwà iṣẹ́ ibi wọn èyí tí wọ́n wù. Ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó lábẹ́ adájọ́ ilé-ẹjọ́ náà
èèyàn adájọ́ Patrick Nwaka òun mà ló ti ju ọ̀gbẹ́ni kan wípé kí wọ́n fi pamọ́ ò sínú ọgbà àtúnṣe ò èyí tó wà ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó fún ẹ̀sùn wípé ó ṣe tìpátìkúùkù alájọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún mẹ́ta ò léléyìí tó jẹ́ wípé ó dá ọ̀pọ̀lọpọ̀ egbò sí ara ọmọdébìnrin ọmọ ọdún mẹ́ta ọ̀hún gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ọ̀hún ti sọ di mímọ̀. èèyàn lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ní arákùnrin náà èyí tí wọ́n fi orúkọ rẹ̀ sábẹ́ ewé ò ni wọ́n ní kí wọ́n lọ fi pamọ́ ò sínú ọgbà àtúnṣe èyí tó wà nílùú Ìkòyí. wọ́n ní arákùnrin náà èyí tó jẹ́ pé ọmọ bíbí inú rẹ̀ ọmọbìnrin ti ṣe ọmọ ọdún mẹ́ta ń ló fi ìka àárín ọwọ́ rẹ̀ ń ló fi ń ro ìdí ọmọdébìnrin ọ̀hún kó tó di wípé ó ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún mẹ́ta tí ṣe ọmọ bíbí inú rẹ̀ èyí tó sì dá egbò sára ọmọdébìnrin ọmọ ọdún mẹ́ta ọ̀hún kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ségi sọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ níwájú ilé ẹjọ́ májísírèètì ọ̀hún. wọ́n ní ọjọ́ 24 nínú oṣù kínní ọdún tí a wà yìí ní ọ̀gbẹ́ni ọ̀hún hùwà iṣẹ́ ibi náà èyí tó jẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí kí wọ́n tó wọ tuurutu bí ewúrẹ́ alágídí lọ sí ilé ẹjọ́ ò. ní báyìí adájọ́ ọ̀hún adájọ́ Nwaka ló ti ní kí wọ́n mú un lọ sínú ọgbà àtúnṣe kó sì wà níbẹ̀ títí ní ìgbà tí wọ́n máa tún ẹjọ́ rẹ̀ gbé dìde ò ní ọjọ́ 4 oṣù kẹta ọdún tá a wà yìí láti mọ orí ẹ̀wọ̀n eléyìí tí wọ́n wọ̀n fún pẹ̀lú ọ̀nà tí ó gbà ṣe iṣẹ́ àṣekára ọ̀hún nínú ọgbà ẹ̀wọ̀n náà. lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò àgbà ọ̀jẹ̀ nínú àwọn tí ń ṣeré sinimá àgbéléwò Ọláìyá Igwe òun mà ló ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí lórí fọ́nrán kan eléyìí tó gbé síta ò èyí tó lọ sí etídò lásìkò eléyìí tó ń gbàdúrà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún tó kọjá síwájú ìbò ọ̀hún èyí tó wáyé lọ́dún 2023. nínú fọ́nrán kan eléyìí tó ṣe àfihàn wípé Ọláìyá Igwe tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá èyí tó lọ sí etí òkun tó bọ́ra rẹ̀ sí ìhòòhò ọmọlúwàbí níbi tó ti ń gbàdúrà wípé kí Ọlọ́run kó sọ Bọ́lá Tinubu di ààrẹ orílẹ̀-èdè yìí. ní báyìí Ọláìyá Igwe òun ló tuntun bẹ̀rẹ̀ sí ní tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìgbésẹ̀ àti ìwà ọ̀hún tó wò síwájú ìbò èyí tí wọ́n dì ní ọdún tó kọjá. ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ògúlùtù ọ̀rọ̀ ìbànújẹ́ ọ̀rọ̀ kùnbákùngbé sí òun ò wípé òun pẹ̀lú àwọn ìṣòro èyí tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí àdúrà èyí tó ń lọ gbà fún ààrẹ Tinubu ní etí òkun wípé kí Ọlọ́run kó jẹ́ kí Tinubu jáwé olúborí nínú ètò ìbò náà. ní báyìí Ọláìyá Igwe ní òun tọrọ àforíjì lọ́wọ́ ọmọdé àti àgbà onílé àlejò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ọmọdé kò ní mẹ́rin jẹ òkú mára lọ́wọ́ kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n dáríjì òun. ó ní òun ṣe ìwà tí òun wù náà lọ́dún tó kọjá látàrí àwọn oore má lè gbàgbé eléyìí tí Tinubu tó ṣe fún àwọn amúlùúdùn pàápàá jù àwọn òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá. bákan náà fún àtìlẹ́yìn Bọ́lá Tinubu lásìkò tó ń bẹ gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Èkó àti àwọn ohun mèremère èyí tó ń ṣe fún àwọn òṣèré sinimá àgbéléwò. ó ní ìdí rèé tí òun náà ṣe gbà á ládùúrà wípé bírúfẹ́ níbẹ̀ bá di ààrẹ ó ṣeé ṣe ó tún tẹ̀síwájú nínú oore ṣíṣe fún àwọn ènìyàn. ó ní ṣùgbọ́n ibi ọ̀rọ̀ ń já sí lọ́wọ́ báyìí ó ló jẹ́ kàyéfì ó sì jẹ́ nǹkan tó gbomi ọgbẹ́ sí òun lọ́kàn pẹ̀lú bí nǹkan ti wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà. Igwe wa ní báyìí òun tọrọ àforíjì wípé kí àwọn ọmọ Nàìjíríà pàápàá jù àwọn ọmọ Yorùbá kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dáríjì òun lórí ìgbésẹ̀ àti ìhùwàsí òun ní ọdún tó kọjá lórí bóun ṣe bọ́ra sí ìhòòhò létídò etí òkun láti lọ gbàdúrà fún Tinubu kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun títí di ojúmọ́ ọ̀la tẹ̀sùnmọ́ aláǹfààní láti gbọ́ òkúrò ìwé mo gbà ládùúgbò àgbègbè ilé òní ilé wa ọ̀nà nínà wá fún mi adẹ́nuga lẹni tó ń ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.